ẹlẹ́ni tó tún ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀yin àfà ọmọ tí ò tí ì péjọ tó ọmọ ọjọ́ mẹ́wàá péré ẹ̀dẹ̀ bàbá ẹ̀ ṣe tàn tó fi wá bá yín ẹ̀dẹ̀ ní pé ẹ̀ lè bá lájẹsọpọ̀ torí kó sì ń ṣẹ̀jẹ̀ nídìí ẹ̀dẹ̀ sọ pé kó máa bẹ̀rẹ̀ sí máa mú okó yín tẹ́ ẹ fi dà ẹni nǹkan tẹ́ ẹ tẹ̀ sórí iyẹ̀pẹ̀ ẹni pé àtọ̀ ló máa jẹ́ kó àtọ̀ ló kù ẹ sọ pé ẹ bá jagun mọ́júmọ́ ni àwọn èèyàn ti dìde wọ́n jẹ̀ ti ń sọ̀rọ̀ mo dẹ̀ ń paná ọ̀rọ̀ míì tó ló ń dárúkọ àwọn àfáà míì jáde orí títọ̀ kí ẹ gbà orúkọ gbogbo yín wà níbẹ̀ tí wọ́n dá yín sì dárúkọ yín kò jẹ́ sí kẹ́tẹ́ bàbá ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń tafa o ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń sàṣìyàn ọ̀nà ọ̀bá ló dá yín bẹ̀ àṣàṣì ò dìnnà sọ́wọ́ yín àmọ́ ẹ̀ lérí mi pa o ẹ̀ lérí mi pa ẹ̀yin àfọ́ onírò olè aṣẹ́wó ọ̀dọ́kọ̀ yìí ṣe rí àwọn àfáà gidi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kí ìkẹ́ Ọlọ́run àti àánú kó máa bá gbogbo àwọn àfáà gidi kí wọ́n máa rí ṣe kí wọ́n máa là kí ni wọn kó máa dùn gbogbo àwọn àfáà gidi owó ńlá lẹ́bàá kó máa bọ́ sínú àpò wọn kí wọ́n má kàgbà kó o àmọ́ ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ máa ń lo spam tẹ́ ẹ̀ máa ń bóbìnrin lóbìnrin sùn àgbákò yín ẹ ti kàn án pé ẹ kọ́mẹ̀ntì abẹ́ fídíò mi ẹ ti kàn án wípé ẹ fẹ́ dìde ogun sí mi ẹ ti kàn án wípé òwòrè wá ti ṣe ẹ ti kàn lọ́ máa ṣe fídíò ẹ̀yin àfáà lọ́ máa ṣe fídíò ẹ gbọ́ voice note yìí. mo comment sí inbox yín tí mo ṣàlàyé nípa àfáà kan ní ẹlẹ́bíjú ní kéèkì ẹ pọ̀lẹ́ máa ẹ pọ̀lẹ́ ẹ kó ètò máa o èmi ni mo comment sí inbox yín tí mo ṣàlàyé nípa àfáà kan ní ẹlẹ́bíjú ní Kétu real life story mi ni eléyìí kò ṣe pé ṣẹlẹ̀ sí anybody mo mọ̀ wọ́n máa fẹ́ narrate ẹ̀ tán lórí comment yín ni so that they won't come after me because mo ti rí gbogbo wọn tán ti ń follow mi àfáà yẹn olórí burúkú ni wọ́n Alsidiq lórúkọ ẹ̀ tó fi kọ́kọ́ enter mi ní Facebook Alsidiq Albayan lórúkọ ẹ̀ ní Samora Street off Elebiju Street ní Kétu exact story tẹ́ sọ yẹn bó ṣe ṣe nìyẹn tó tí mo gbé ọmọ ọjọ́ méje dání tó ti gbà súná after súná tí mo lọ síbẹ̀ ló ní alágbára kan ti máa mi lò rí ó ti lo kinní kan lára ẹbí òun wípé nǹkan tó dẹ̀ máa fi revive glory yẹn padà nìyẹn ìjà tóun jà mọ́jú kinní kan I've been sending him money o kọ́mọ mi tó péjọ́ mẹ́jọ pé oníṣẹ́ tóun máa ṣe fún mi náà first nígbà tí mo wá lọ lójúkorojú tó mọ̀ pé 10 days àbí 12 days ló sọ pé òun máa bá mi sùn mo wá ní pé mo ṣì ń bleed pé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ wá ní pé òkè nǹkan ta need náà ni àtọ̀ yẹn wípé kí n fi ẹnu pè jáde òun máa lò mo ṣáà feel reluctant after dragging it for like 1 hour I ṣáà do it tí mo bọ́ aṣọ tó ní kí n ró aṣọ red gan started touching me so that I could do it I do it o eléyìí jáde kò ṣe pé kò jáde sẹ́yìn story tẹ́ ẹ̀ sọ yẹn àfi bíi pé mi lẹ́ ń bá wé àfi bíi pé mi mo sọ story yẹn fún yín but after 2 years I busted him because mo lọ ṣe nǹkan ládùúgbò yẹn again mo wá ń sọ fáwọn tí mo lọ bá business associate mi pé ìyá kan jẹ mí ní àdúgbò yìí 2 years ago pé bọ̀bọ̀ kan mo narrate story yẹn la bá lọ síbẹ̀ o real life story. ọ̀rọ̀ yẹn gùn jù bẹ́ẹ̀ yẹn lọ o ṣé mo kó gba gold àǹtí yẹn ó gba ring àti òun fẹ́ bá wọn fi ṣiṣẹ́ sí àwọn àfàlẹ́ ẹ̀bà kòkò nílé wọn ẹ ká mọ̀ pé babaláwo ní àbò níṣègùn ní ẹyẹ sórí burúkú kẹsàn pé àfà ní ẹ̀yin àfà tó pé apá ẹsẹ̀ ẹ pẹ̀ràn lọ́sàn ẹ pààyàn lóru àbò lórí burúkú ni most of yín ni àmọ́ àwọn àfáà gidi páàsì mọ̀ wọ́n ló mọ àwọn àfáà gidi ẹ̀yin àfáà burúkú pé ẹ̀yin gẹ́gẹ́ lórí burúkú má ṣàǹfààní ẹ̀wọ́n bọ́ sábẹ́ comment section mi ẹ̀wọ́n ṣe bí lórí burúkú kò ní dáa fún yín kò ní yẹ yín ẹ wo ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo máa sọ story yìí méjì yìí àwọn ohun tó ti wá rí mi àtọmọtẹ àtẹ̀yàn tẹ́ ẹ lò tẹ́yìn àfáà yìí lò ṣe rí kò ṣe gbogbo yín o gbogbo àfáà kọ o àmọ́ kò yẹ kó máa ta yín lára orúkọ bàbá rẹ̀ ń jẹ́ àfáà ni orúkọ ìyá rẹ̀ ń jẹ́ àfààní mo lè bọ́ta kí n sọ pé àfààní lórúkọ mi kí wàá lórí burúkú tó bá ẹ̀ ṣé tí mo ti ń ba bísínẹ́sì jẹ́ fún yín torí pé mo ti ń tú àṣírí yín ẹ̀ wá dìde ṣé mi ṣe ti pásítọ̀ ni àwọn òṣèlú máa sọ ní burúkú tẹ̀yìn ṣe yìí kò ní dá fún gbogbo yín ọlẹ́sìn gan ni yín láìfù lálẹ́ a máa gbọ́rọ̀ ìjáde àwọn bíi 20 àwa sọ̀rọ̀ ẹ̀yin àfà ìburúkú kódà ní ìsinmi ní máa borúkọ yín mọ́ orí yín ti burú fún kẹtẹ́ ṣe yẹn mi ní borúkọ yín sórí tí mo sọ ọjọ́ tẹ̀lé mo ti àbáǹdù ẹ̀ báyìí ó yá ń gbẹ́ bẹ̀rẹ̀ sórí mi lórí ọ̀rọ̀ àfà kí lè fẹ́ ṣe fún mi kí lè fẹ́ ṣe ṣẹ́ nípa mi ni ṣẹ́yìn lè dá mi ni orí yín ti burú ẹ wọ́n comment orí burúkú wọ́n ń pera wọn jọ sórí comment section mi ẹ máa ṣẹ̀sìn ayé ni ọ̀lẹ ẹ̀yin àfọwọ́dẹ àṣírí yìí ti tú ọ̀dọ́mọdọ́mọ ayá kí ló lè ẹ jájọ wò èmi bí ẹ wo ẹ lọ bèrè wò dáadáa o èmi bá yàn fa nǹkan tí àwọn ìyọ́ lóṣà kan náà àṣírí wọn wà lọ́wọ́ mi mọ́mí chọ́ọ̀chì ní táìsù fíìmù táìsù story mi tí mo ṣe fẹ́ ṣe mọ́mí chọ́ọ̀chì kan ní sáìdì ibì kan bẹ̀ yẹn wọ́n sọ àdírẹ́sì yẹn náà fún mi tó ṣe kí ni tó gba ọkọ ọmọ ìjọ ẹ̀ tó gbé fọ́mọ ẹ̀ ìyẹn sì wà nílẹ̀
tí mo sì fẹ́ sọ àmọ́ ẹ ti wá tọ́ mi báyìí mo ṣe bẹ̀rẹ̀ yẹn fa the same format ni ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá ń bọ́ sábẹ́ comment section mi ẹ wá ń pera yín jọ ọlọ́run á tún yín láṣìírí ẹ má ṣẹ̀sìn ayé ni ẹ̀yin àfọ́ oníjẹ́là bí orí burúkú àwọn àfọ́ oníjẹ́là bí mi wà tó wọ́n ṣe dáadáa o mi ò regret pé èèyàn ṣe dára bí àbẹ́yìn ò ṣe dára bí o àmọ́ nǹkan tẹ́ fẹ́ dálẹ̀ yìí ẹ mọ́ sọ fún yín Christian Muslim àbáláyé gbogbo ìpàtà mi ṣe ìyá olóòṣà kan ní ìsìn bó ṣe ń rí mi tó ń sọ fún pé ti mórúkọ ẹ̀ wọ́n ti wá sọ sórí ẹ̀ fún mi ayé ẹ̀ ti ń já èmi ò ní pè yín wá sórí prógráàmù mi bí màá ṣe máa ṣe lélẹ̀ tí ìgbà ti dárúkọ ẹ̀ àmọ́ wo tó pé bẹ́ẹ̀ mo rí pé jẹ́ ń dárúkọ ẹ̀ eléyìí tá a dárúkọ ní ìsinyìí ń dárúkọ rẹ̀ mo dárúkọ àdírẹ́sì ẹ̀ ṣe ti gbẹ́dẹ́ ẹni tó ṣẹlẹ̀ sí kí lẹ fẹ́ ṣe tí ò bá ṣẹlẹ̀ sí ni kó wá gbéwèé pẹ̀jọ́ wá àfáà tí màá ti dárúkọ ẹ̀ tí mo rí pé àfáà lágbájá o tó mọ̀ pé kẹ́tí mo dẹ̀ sọ ẹ̀ kò ṣẹlẹ̀ sí ẹ lọ pẹ̀jọ́ ẹ má àdújọ ní sí mi ọ̀sán yìí lẹ́fí ń ṣiṣẹ́ lọ pẹ̀jọ́ rí yín ti dàrú èèyàn lẹ́sìn olóko sékélé onírànù gbogbo ọmọdé kó lọ sí dótọ́ gbogbo ọmọdé kó lọ sí dótọ́ sí dótọ́ ẹ má tẹ̀ wọ́n ẹ má tẹ̀ àwọn ọmọdé kí gbàtà wà kékeré àfáà mi àríkè sọdá kọ́ lọ́ bá mi ṣàánú fún wọn so ebi ò sí náà tó fẹ́ máa ṣe báyìí fún àwọn àfáà gidi tá a mọ́ kọrin fún gan àfáà wa àríkè sọlá tó bá rè mẹ́ka gbogbo wa tẹ̀lé bá ṣe wọn kọrin fún un nílùú Ifẹ̀ àwọn àfáà gidi nù wọn mẹ́yìn bọ̀dì sí kọ́nà kan tẹ̀ lọ́yàn ẹ̀yin àfáà tẹ wà ń ta ní ìsìn yìí ẹ̀yin ọmọ kékeré tó yẹ kẹ́ ẹ máa kọ́ṣẹ́ bíríkìlà kẹ́ ẹ máa kọ́ṣẹ́ kápẹ́tà tẹ́ ẹ kọ́ṣẹ́ kiri tẹ́ ẹ mú sí àfáà ní ṣíṣe ó lè rí o mo ti dá sí yín lọ́rùn ó kọ́ àti ìdọ̀bà bálàpọ̀ báyìí ò jẹ́ tó ẹ̀ tó mo lẹ́ ti kó.